أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا ما لكم غير المرا. Aya alákọ̀ọ́kọ́ ni nínú àwọn àyà tá a fẹ́ tú. Allahu akbar. Anakumullah. ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء. Ṣé àfáàbí wa ṣe ń gbàlejò ni àbí kí ni lílọ bíbọ̀? Ṣé ó ń gbàlejò àwọn tó ń dé ni àbí bò? وما رزقناه منا رزقا حسنا Torí bí ìgbà tí ń dá wà sí méjì fún wa ni. وهو ينفق منه سرا وجهرا. ضرب الله مثلا ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقه منا رزقا حسنا. Marhaban. Ẹ jẹ́ kí a fà pẹ̀lẹ́. Anakumullah. Ohun yẹn fẹ́ pín ní. Anakumullah. Bó bá tẹ̀ ṣe wọn kó rí ìdajì yìí tó níyè mi ò ní. Allahu ta'ala anhu. Ọlọ́run náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn òwe. Ọlọ́run bá pa òwe mẹ́ta nínú súrà yìí. Allahu akbar. Méjì tẹ̀léra wọn. Ẹyẹ ọ̀kan tó kù ó jìnnà sí àwọn tó kù. Anakumullah. Bẹ́ẹ̀ náà ni nínú Róòmù kọ́. Anakumullah. Ọlọ́run ọba sọ wàmí ní áyàtì yìí bóyá márùn-ún àbí mẹ́fà. Ó tẹ̀léra wọn. Ó wá mọ ẹyọ kan tí ó gbẹ̀yìn. Ó wá jẹ́ kó jìnnà sí wọn díẹ̀. Gbogbo ẹ̀ ló nídìí. Daraba Allahu masalan. ضرب الله مثلا. Ọlọ́run ni ẹ tẹ́tí. Ẹ máa gbọ́. Mo fẹ́ pòwe kan. Anakumullah. Daraba Allahu مثلا. fi ìlé dọ́raba kọ́lọ́ ń ṣàánú. Anakumullah. Fi ìlé dọ́raba yóò máa mú túmọ̀ oríṣiríṣi wá. Àwọn kan ṣe kí ni lọ lórí àwọn ìtumọ̀ méje ni ó máa mú wá oríṣiríṣi ìtumọ̀. Anakumullah. Àsìnlẹ̀kẹ́ o. Radiyallahu ta'ala. Bẹ́ẹ̀ ni dọ́raba yóò máa mú oríṣiríṣi ìtumọ̀ wá. Kì í ṣe ní dúrìbà oní dọ́raba gangan. Radiyallahu Kì í ṣe ní ta'ala. dúrìbà ní dọ́raba. Kì í ṣe tó bá ní dùrìbà o. Irọ́ o tó bá ní dọ́raba gangan náà. Radiyallahu ta'ala. Daraba Allahu masalan. Sọ wa túmọ̀ ẹ pé daraba Allahu masalan Ọlọ́run na òwe. Dọ̀rọ̀bà sì ní kéèyàn ó nàyàn ní jẹ́bẹ̀. nínú kéwú. Tábà ní dọ́rọ̀bà Zaidu Amiran lágbájá na làkàṣègbè dọ̀rọ̀bà al-ustazu al-walada aw at-taliba. àfọ̀nà ọ̀nàmọ̀lẹ́ kéwú. Dọ̀rọ̀bà ó nà ní Ọlọ́run wa sọ ó wá lo dọ̀rọ̀bà ń bí. Ṣé Ọlọ́run wa lóhun na òwe ni? Ṣé òwe ṣe Ọlọ́run bá wá nà? Allahu akbar. Bẹ́ẹ̀ kọ́ Daraba Allahu masalan Ọlọ́run pòwe. Allahu akbar. Ọlọ́run pòwe. ضرب الله مثلا. Ọlọ́run ní mo fẹ́ pa òwe kan fún yín عبدا nípa ẹrúsìn kan ẹrúkùnrin kan èèyàn kan مملوكا abden shakhsan èèyàn kan mo fẹ́ pòwe nípa ẹnìkan fún yín. A ti ń sọ̀rọ̀ istikilalu tẹ́níkà sọ́lọ́ a ti ń sọ̀rọ̀ àbàbà ti ń lónìí ṣe wọ́n sí nípa òmìnira tẹ bí wọ́n ti ń bọ̀rọ̀ lọ lórí o. Orí rẹ̀. Ọlọ́run ti sọ pé òwe lòun fẹ́ fi sọ̀rọ̀. Ìhùndá yìí náà sì bí mí òwe lèmi náà fẹ́ fi dáhùn. Allahu akbar. Ìwọ ni ọ wà máa wo bolówó yẹn bọ́ sí. Abidan مملوكا ẹrú kan mamulukan ẹni tá à ń ṣe ìjọba lé lórí Allahu akbar. ẹni amọ̀láka ẹni Ọlọ́run ọba jogún rẹ̀ fún wa ẹni Ọlọ́run ní kó wà lábẹ́ àṣẹ wa ẹni Ọlọ́run ní kó wà lábẹ́ ìṣebọ̀yí wa Allahu akbar. ẹni ọ̀hún لا يقدر على شيء. kò lágbára àti ṣe nǹkan kan nígbésí ayé rẹ̀. أعانكم الله. Ẹni tá à ń wí yìí ṣe láàyè يقدر على شيء. kò lè dá oúnjẹ ẹ̀mẹ́ta ojúmọ́ jẹ fúnra ara rẹ̀ ká tó máa ní yóò bọ́ ìyàwó rẹ̀. Allahu akbar. Òwe tó lọ bàbí ṣe o
ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹ ń jòkó ẹ̀yin ní òwe tọ́lọ́wọ́n bá ń pa yóò mọ iye dáadáa jù àwa tá ń kà á lọ. Allahu Akbar. ẹ̀yin lówó yìí ó mọ iye dáadáa. adẹ́ni tá a wí yìí la yaqdiru Ala shay'in. kò lè dáyàwó fẹ́ Allahu Akbar. kò lè dọ́mọ tọ́ Allahu Akbar. kò lè jẹun ẹ̀mẹ́ta ojúmọ́ fúnra rẹ̀ la yaqdiru. Ala shay'in. ẹni tí ò tí ì tọ́mọ rẹ̀ ó ní kọ́ mọ́ ọmọ bọ̀dá rẹ̀ sọ́dọ̀ rẹ̀ kọ́ mọ́ ọmọ àbúrò rẹ̀ sọ́dọ̀ rẹ̀ àní la yaqdiru. Ala shay'in. kò sí tó lè dá ṣe Allahu Akbar. àwọn ọ̀rẹ́ ló ń raṣọ sí i lọ́rùn Allahu Akbar. àwọn ọ̀rẹ́ ní ń bọ̀ Allah. àwọn ọ̀rẹ́ ló ń ba ṣojúṣe rẹ̀ ọlọ́run má ṣe wá bẹ́ẹ̀ Àmín. ọlọ́run má fi wá sínú òwe tí ń pa yìí Àmín. ẹni tí ò lè dá nǹkan kan ṣe Allahu Akbar. la yaqdir Ala shay'in. àní bí nǹkan náà ṣe ń kó kéré mọ́ kò lè dá a ṣe àwa náà lè dá a ṣe o àbí ta ló lè dá a ṣe nu wa Allahu Akbar. ọlọ́run ni kó bá wa ṣe Àmín. ọlọ́run ni kó bá wa gbé Ọlọ́run ní kó bá wa ṣe, Ọlọ́run ní kó bá wa gbé. ẹni o Allahu Akbar. a lè dá a ṣe Kò sẹ́ni tó lè dá nǹkan kan ṣe. Àwọn bàbá wa ń bẹ Ọlọ́run fún gbogbo wa bá àti lè dá ṣe náà. Ọlọ́run máa bá wa ṣe, kó máa bá wa gbẹ́rù wa, kó máa bá wa bí àbùkátà wa. Àmín. ẹ̀hẹ́n. ومن رزقناه منا رزقا حسنا. ṣé ìgbàgbé pé òwe lọ́lọ́run òun fẹ́ pa Allahu Akbar. ó lóun fẹ́ pòwe ọkùnrin kan tó jẹ́ pé kò lè dá ọwọ́ mú lọ sẹ́nu Allahu Akbar. ẹ́ A'anakumullah. ọwọ́ rẹ̀ ọ̀tún kò lè gbọ́ bùkátà ọwọ́ rẹ̀ òsì Allahu Akbar. ẹ́ A'anakumullah. ọwọ́ ọ̀tún ọwọ́ òsì ń lò ní méjèèjì ó burú débi wípé tọ̀tún ò lè gbọ́ bùkátà òsì tòsì ò lè gbọ́ bùkátà ọ̀tún. Ibi tó lè fún un dé, ọ̀tún kò lè gbọ́ bùkátà òsì, òsì náà lè gbọ́ bùkátà ọ̀tún. Ká má gbàgbé pé bàbá lówe làwọn ń pa fún wa. ọlọ́run níṣẹ́ ti gbọ́ yìí hùn Na'am. Abdulwaheed A'anakumullah. àníṣẹ́ ti gbọ́ ọkùnrin alákọ̀ọ́kọ́ àti ta ni. ومن رزقناه منا رزقا حسنا. ó wá lẹ́ni tó bá ṣe pé àwa fúnra wa la rọ̀ lọ́rọ̀ láti ọ̀dọ̀ àwa ọlọ́run ọba ní rísíkọ́n حسنا. níyì tó dáa nínú àrísìkí Allahu Akbar. kì í ṣe àrísìkí ti pé ó gbàlùmọ̀ nkọ́rọ́ yìí rí o kì í ṣe àrísìkí ti pé ó lè ṣẹ́ṣó o Allahu Akbar. kì í ṣe àrísìkí ti pé ó lè fọmọ ṣògùn owó Allahu Akbar. tẹlomi ó bímọ tó pọ̀ tẹ́rọ ìpé bóyá ó nífẹ̀ẹ́ ọmọ ni ó bí i nítorí pé lè bá a lò yí tí ó lò nú ẹ̀ ní. Allahu ọ̀ torí ìlú yìí orí yóò wà máa ní lẹ́mìí pé ṣe gbé táwọn bá fẹ́ yọ ọ̀kan yìí wá ọlá táwọn fi wọ́lá àwọn ó sì fowó rẹ̀ tó àwọn tó kù. Allah, sọ́nà ló kọ ọbẹ̀ Allah. ṣọlọ́run ló kọ́ bẹ́ẹ̀. àbí ṣètánì ló kọ ẹni ọ̀hún nírú yìí. Eléyìí gbogbo orú èèyàn báyìí á mọ̀ pé ṣètọ́nù ní ń kọ́ lẹ́kọ̀ọ́. ọlọ́run èkọ́yàn lẹ́kọ̀ọ́ bú. Ọlọ́run kọ́ lẹ́kọ̀ọ́ bú. rísíkọ́n àṣẹ̀nẹ́n ìyí tó dáa nínú àrísìkí lọ́lọ́run ọba wa taari sọ́dọ̀ rẹ̀. Ẹ̀hẹ́n. وهو ينفق منه سرا وجهرا. ẹni tá a wí yìí wá ná àrísìkí dáadáa tọ́lọ́run bá ti sọ́dọ̀ rẹ̀ yìí iná ní kọ̀kọ̀ yìí tó bá gba kó ná ní kọ̀kọ̀ yóò ná ní kọ̀kọ̀ tí ò ní fi bẹ́ẹ̀ ní kejì nínú jẹ́. àwọn owó kan bẹ tọ́ ọ bá ná ọbẹ̀ lómi nínú jẹ́ yóò wò pé irú ayé wo lòun wá yìí Ẹ̀kọ́ tẹ kọ́ wa last week inú. yóò wá ná ní kọ̀kọ̀ yìí tó bá gba kó ná ní kọ̀kọ̀ yóò ná ní kọ̀kọ̀. Allahu Akbar. bẹ́ẹ̀ ni Àwọn sàrà kan bẹ. bó bá ṣe Bí sàrà a fún òun bá náà yóò sọ. ṣe ní gbangba, yóò bẹ ẹlòmíì nínú jẹ́. Ẹlòmíì tí wọ́n ń bẹ bó bá ṣe ní kọ̀kọ̀ náà, òun náà ló tún parọ́ fún ọ̀yàn pé aṣọ tó wọ̀ ọ̀hún, èmi ni mo bọ́ sí lọ́rùn. Allah. ẹlòmíì ọlọ́run ọba fún ní àgbọ́yé débi wípé ó mọ̀ pé òun fẹ́ donate 50,000 lápèjúwe yóò sì mọ̀ àná ó sì 10,000 ní owó tó mọ̀ pé ó dájú parí pé òun ó san yóò sì mọ̀ pé wọ́n pé 40,000 sí. Allahu Akbar. ó mọ̀ pé òun ti ráǹdì ẹ̀ up
àmọ́ mọ̀ pé tẹ́ẹ̀nì tóun sọ yẹn kò burú láti ànáòsì níbẹ̀ yẹn. kò ní fẹ́ lómi lórí. bẹ́ẹ̀ ni. bàbá àdáwó sí 50,000 orílẹ̀ ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ó yóò sì máa fẹ́ lómi pé níbo ló ti rówó. àbó ti ṣògùn owó ni. yóò wá máa ná owó yẹn. sirran wa jahra. èyí tó bá gbà kó ná jákè yóò ná jákè. torí owó mi ń bẹ ó yẹ kéèyàn ná jákè. ẹlòmíì ń bẹ ahun ni. ẹlòmíì ń bẹ ahun tó tún ní hùn lẹ́yìn ni. bẹ́ẹ̀ bá kọ bó ṣe ń náwó kò ní ná. yóò máa fọyẹ orí ìkànnà mówó ni. bẹ́ẹ̀ bá sọ fún pé mo wá òun ò máa gbà ní tiẹ̀. ó gùdù débi wípé tó bá kọwọ́ bá pò ó dá owó kankan mọ̀ láì fojú rí. àwọn hùn àwọn ni wọ́n máa ń dá owó mà lápò. ẹlòmíì yóò sí 10,000 yóò sí 1,000 síbi kan ìní ò sí 500 síbi kan tó bá ti tọwọ́ bọ̀ tó mọ̀ pé 500 ló wà bẹ́ẹ̀ bó bá tọwọ́ bọ̀ sí ó mọ̀ pé 1,000 ló fi síbẹ̀. kò lè sí mú ni. kò ní í sí mú. síkì ni mú. kódà bí kí gọ́ọ̀mù lẹ̀ mọ́ lọ́wọ́ kò ní í sí owó mú. wa huwa yunfiqu minhu sirran wa jahra. èyí tó bá gbà kó ná ní gbangba yóò ná ní gbangba. ó ti yé pẹ̀lú ẹ̀kọ́ tó bá a mú. hal yastawun. ṣé rántí ọkùnrin alákọ̀ọ́kọ́ tó lọ́wọ́ kọ́kọ́ sọ ọlọ́run ní sáwọn méjèèjì dọ́gba. ọlọ́run ní sáwọn méjèèjì dọ́gba ṣé bákan náà ni wọ́n. ṣé bákan náà ni wọ́n alákọ̀ọ́kọ́ nìyẹn. alhamdulillah. sórí pé ọlọ́run sọ̀rọ̀ yìí tán ó tún parí ẹ̀ pẹ̀lú alhamdulilayi. àdánlọ́run sọ̀rọ̀ tó sọ yìí tán kí ló tún wí lẹ́yìn. alhamdulillah. sọ̀rọ̀ tó ń dábàá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ẹ pé tọ́lọ́run bá ṣe alhamdulilayi ìfi ń kọ́ wa ní ẹ̀kọ́ ni ọlọ́run wa sọ ìkíní ó sọ kejì ipe òun ọlọ́run bá lòun tiẹ̀ lòun ń bẹ láàyè kóun ṣe ẹni àkọ́kọ́ bóun ṣe kóun ṣe ẹni ẹ̀kejì bóun òun tún dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ náà ṣẹ́ni bá tún bẹ́ẹ̀ náà kó má ṣe wá bí ò ṣe dání. àbọ̀ òrí kó yẹ pa kéèyàn tún bẹ lọ́hùn torí ó wí méjèèjì tán ó tún náà dúpẹ́ fọlọ́run náà. bal aktharuhum la ya'lamun. so mọ̀ pé òwe lọ́lọ́run náà fẹ́ pa bọ́ ọba wa tún lọ sọ́dọ̀ àwọn Sufi ọ̀ tún wá rí wípé òwe yẹn alákọ̀ọ́kọ́ yẹn wá lọ síbi gbogbo nǹkan míì bí òòṣà nǹkankan táwọn èèyàn mú ní ọlọ́wọ́n bá ipe la yaqdiru ala shay'in. ọ wá ipe lẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá fúnra ara rẹ̀ ní. báwo ni Sufi ti ń tunu bàbá tú àkọ́kọ́ pé kò lè dá kankan ṣe àmọ́ sọ pé òòṣà bàbá ń tú ẹlẹ́ẹ̀kejì. òòṣà àti gbogbo ohun tó jọ ọmọ. òòṣà àti gbogbo ohun tó jọ ọmọ. táwọn èèyàn ń lè mú lọ́lọ́run lẹ́yìn ọlọ́run. táwọn èèyàn ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò lè òun kò lè gbọ́ bùkátà ara rẹ̀ gbèlè pé yóò gbọ́ bùkátà ẹlòmíì. òun lọ́lọ́run bá là mọ́lẹ̀ nínú Suratul Hajj kan pé láyà ló kó zù bàbá kọ́là wíta máa ò làwó. ọlọ́run ní tán bá kójọ wọn lè dé ṣinṣin lásán. eṣinṣin nínú ẹ̀dá ọlọ́run ó wà nù tó kéré. tó bá sì wò bẹ́ẹ̀ náà lórí bàbá sàlọ. ọ̀rọ̀ pé òun fẹ́ pòwe náà ló tún wí mẹ́ náà má jẹ́ àlọ́bẹ̀. bal aktharuhum la ya'lamun. ọlọ́run ní àmọ́ bọ́rọ̀ tóun sọ yìí bó ṣe lé ẹ̀tọ́ bó ṣe hàn tó yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn mọ̀ náà wọn mọ̀ náà wọn fẹ́ lómi ọ̀dẹ ni bí bá ń bẹ́ ń jòkó bọ́ ọmọnú rẹ̀ bá ń pòwe mọ́ ilé má mọ̀ pé òun ní ń pòwe mọ́ àwọn èèyàn ṣẹ̀ máa sọ pé àbá ẹ̀yin ní màá dọ́gbọ́n bá rí. òwe ìwọ́n máa fẹ́ jọ tí kò mọ̀ ó ponú. ọlọ́ni báwọn ẹ̀dẹ́ ènìyàn ṣe rí náà nìyẹn ọlọ́ni bẹ́ẹ̀ èèyàn náà ṣe rí náà nìyẹn ó ní bóun ṣe pòwe yìí náà ọ̀pọ̀lọpọ̀ tó mọ tóun wí náà. وضرب الله مثلا الرجلين أحدهما أبكم. ọlọ́ni mo tún fẹ́ pòwe mi o. Haji Ibrahim ọlọ́run ló ń fẹ́ pòwe mi ṣe kápá ó ló ń fẹ́ pòwe ọkùnrin méjì kan. أحدهما أبكم. ó ní kan nínú àwọn ọkùnrin méjèèjì tó ń sọ yìí àbùkámù ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ Yorùbá. anakumullah. ṣé o mọ àwọn ẹran ràmí ogbémi
o mọ̀ bọ́ ọ bá ra lọ́dọ̀ haúsá ìwọ náà lẹ́yìn ọ̀ọ́ ṣalábàárù tó gbé nǹkan ẹ̀rù kò lè rìn bọ́ bá ṣe ń gbé yóò máa jòkó báyìí padà ní. ẹran àbí òde mi. àwọn ẹran là gbónú. sórí kọ́lọ́ ń ṣàánú ni o sórí Yorùbá gbogbo èdè lédè la máa ń kọwọ́ bọ̀ àwọn tí wọ́n ní èdè ràgó lọ́dọ̀ tí wọ́n ẹran tó tóbi ni àwa Yorùbá làwa wá sọ ràgó di ẹran tí ò ní mínú tí ò lè jà tí ò balance. ẹran tí ò lè jà làwa ṣé o mọ̀ pé bí Yorùbá bá máa sọ ń sìn yóò ní òun dá gòbé lẹ̀ o gòbé yìí ṣèrè lọ́dọ̀ àwọn tó ní èdè ọ̀la ní ń jẹ́ bẹ́ẹ̀ o wọ́n lọ ń ṣàánú Yorùbá pẹ̀lú ìmá kọwọ́ bọ èdè elédè Yorùbá ní máa ń kọwọ́ bọ èdè elédè bẹ́ẹ̀ ọ̀sọ́ ni sunfa. ó ti yé Yorùbá ní máa ń kọwọ́ bọ èdè elédè bẹ́ẹ̀ sọ ràgó kọ́ ni ìyí tá à ń wí hùn. ẹran ara mi ò gbé mi. Ọlọ́run nìkan nínú àbùkámù ni lọ́mọ bíi kí olóyìnbó nìyẹn jẹ́ deaf and dumb òdì ni so mọ̀ pé tá a bá ní ká pín òdì gan náà òdì gan ń bẹ òdì abadibadi ń bẹ. Al-Mahbub radiyallahu ta'ala. bẹ́ẹ̀ni Alhamdulillah rabbil alamin. abadibadi òdì. Odi abadibadi. abadibadi òdì ń bẹ. ìyẹn ó kọ́ kìsà. so mọ̀ pé àwọn òdì kan ń bẹ yóò máa ṣe bí ẹni fẹ́ gbọ́ díẹ̀díẹ̀ bí kí díẹ̀díẹ̀ ò fẹ́ ta sí létí àwọn òdì kan ń bẹ yìí nǹkan kò lè ta sí létí rárá. jẹ́ ká gbogbo nǹkan ló pín gbogbo ló pín. Ọlọ́run nìkan nínú àwọn ọkùnrin méjèèjì tí òun ń sọ̀rọ̀ nípa wọn tí òun ń ṣàpèjúwe wọn tóun ń pòwe wọn yìí ìkan nínú wọn àbùkámù ni. La yakidiru ala shay'in. bọ́ọ̀ bá farabalẹ̀ kọ́ gbọ́ gbogbo òwe yìí dáadáa bí ṣe ń lọ ò lè mọ̀ pé ọ̀rọ̀ istiklalu ta tó ní ká sọ náà là ń sọ. ẹni tí ò bá farabalẹ̀ kó gbọ́ òwe yìí dáadáa onígbà pé ọ̀rọ̀ mi rà. ní Abdulwasi kò lè jòkó. ànàkùnmọ̀lá ká lè farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa kó lè wọ̀ wọ́n lára. torí lómi lè máa wo pé ọ̀rọ̀ istiklalu la ní kan sọ wọ́n sì wá ń pòwe. ọ̀rọ̀ òmìnira la ní káwọn bàbá sọ òwe náà pa àmọ́ farabalẹ̀ yóò tó yí ọ. bẹ́ẹ̀ni. Wadaraba Allahu mathalan rajulayni ahaduhuma abukamu. ìkan nínú àwọn ọkùnrin méjèèjì tá à ń sọ yẹn àbùkámù ni adití ni. La yakidiru ala shay'in. odidi kò lè sọ. Allahu akbar. La yakidiru. ala shay'in. òun náà fẹ́ dàbí ọkùnrin alákọ̀ọ́kọ́. La yakidiru. ala shay'in. òun náà ò lè dá nǹkan kan sí. kò lè gbé bùkátà rẹ̀. ibi tẹ́lẹ̀ ìwà wọ́ọ̀sì débi wípé ibi tí ọba fi sí náà lọ́ọ́ ti bá. Allahu akbar. ibi tó fi sí náà lọ́ọ́ ti bá. Wa huwa kallun ala mawlahu. a ní tẹ́lẹ̀ yìí burú débi wípé wọ́n wà kallun Ala mawlahu. wàhálà ló tún wá jẹ́ fún ẹ olówó rẹ̀. Allahu akbar. nígbà pé ó bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ wọn á gbé ni bó fẹ́ tọ̀ wọn á gbé ni kò lè dá ṣe nǹkan kan àní kò lè dá ṣe nǹkan kan kódà tọ́lọ́ bá bá tiẹ̀ ní kó jẹ́ pé nǹkan tí ń jẹ́ ọmọkùnrin lára rẹ̀ ò tí ì kú bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ pé ọkùnrin sì ń zẹ́kàrò lọkùnrin ìntí tó wá ń bẹ lára ọkùnrin tí fi ń ṣọkọ obìnrin zẹ́kàrò náà ni wọ́n tún ń pè é. Allahu akbar. ó lórúkọ mi nínú Lárúbáwá o ó lórúkọ mi o ok ó mọ̀ ó lórúkọ mi àmọ́ Dákàrí ló jẹ́ tí àwọn èèyàn mọ̀ pé ń jẹ́ àmọ́ mi fẹ́ ṣe tààrífù níbi yìí ń lé ní
bí n ti ń jẹ́ nǹkan ọmọkùnrin bá tiẹ̀ ń ṣiṣẹ́ lára rẹ̀ bó bá fẹ́ ṣiṣẹ́ obìnrin ni ó gbé sórí ibi tí ó ti fẹ́ jíṣẹ́ níbi tó wọ́ọ̀sì dé وكل على مولاه àní wàhálà lòun fúnra rẹ̀ jẹ́ fún olówó orí rẹ̀ ẹ gbọ́ أينما يوجهه لا يأتي بخير ọlọ́run níbẹ̀ bá mọ̀ òwe tí ń pa ẹni tí ń pòwe lé lórí yìí gbogbo ibi tó bá dojúkọ gbogbo ibi tí wọ́n bá rán lọ ó dàbí ọmọọṣẹ́ tí ń bẹ lọ́dọ̀ ọ̀gá náà ni tó ṣe pé gbogbo ibi tí ọ̀gá bá rán lọ láyé yìí fẹ́líọ̀ ní láyé ẹ̀ kò lè mú níwùsì ire kan bọ̀ kò lè mú èsì ire kan bọ̀ ọ̀gá ti mọ̀ tẹ́lẹ̀ náà pé àìsí èèyàn tóun fẹ́ rán mọ́ lòun fi rán pé ó ṣeé ṣe kó dé nsìn kó jẹ́ pé yóò máa fọwọ́ luwọ́ ni kò lè rí nǹkan gidi kan mú bọ̀. bad luck. ẹ̀mí ò tiẹ̀ mọ̀ àní kò lè mú nǹkan kan bọ̀ ọlọ́run ní gbogbo ibi tẹ́ ẹ bá dájú rẹ̀ kọ láyà sí ẹ má expect dáadáa o kò lè mú dáadáa kankan bọ̀ o kò lè mú dáadáa kankan bọ̀. هل يستوي هو ومن يأمر بالعدل ọlọ́run ní ìyí tó ń kọ́kọ́ sọ yẹn àti ìyí tó ṣe pé ń ṣe gbogbo nǹkan bó ṣe yẹ kó ṣe òun fúnra rẹ̀ wọ́n kọ́ ó gbẹ̀kọ́ ìwà ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìwà ń pàṣẹ pẹ̀lú dáadáa ya'muru bil adli ibẹ̀ yẹn àátúnṣí tó jẹ́ ti ayé àátúnṣí tí ó jẹ́ tẹ̀sìn àátú adli yẹn sí gbogbo ẹ̀ òun ni mo fi ní ọ̀rọ̀ istiklalu tó bèrè náà la fi ń sọ ya'muru bil adli ẹni tí ìlú ò lè tọwọ́ rẹ̀ dá tí ò lè ṣe ìlú kò lè tún ìlú ṣe kó kúrò ní bó ṣe bá. Allahu Akbar. yàtọ̀ sí kó tún bàjẹ́ sí àtẹni tó ṣe pé ọwọ́ rẹ̀ ni ìlú ó gbà dá nǹkan bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú sí látọwọ́ rẹ̀ ọlọ́run ẹ̀ fi méjèèjì wéra wọn ní. ó ti ń yé bọ̀. ó ti ń yé ọmọ díẹ̀ díẹ̀. ó ti ń yé bọ̀. يستوي هو ومن يأمر بالعدل ẹni torí rẹ̀ pé tí ń pàṣẹ bó ṣe yẹ kó pàṣẹ ẹni torí rẹ̀ pé tí ń ṣèlú bó ṣe yẹ kó ṣèlú ẹni torí rẹ̀ pé tí ń tò ẹbí bó ṣe yẹ kó tò ẹbí ẹni orí rẹ̀ pé tí ń tò àárín àwọn ọmọ rẹ̀ bó ṣe bàbá mi ń bẹ òun ni ó dáàrin àwọn ọmọ rẹ̀ rú. bàbá mi ń bẹ kò ní lọ káyì kò mọ bá ti ń bẹ. àwọn òwe tọ́lọ́wọ́n bá ń pa òun kan náà ni ó dáàrin àwọn ọmọ rẹ̀ rú nínú ilé. ẹlòmíì ń bẹ kó má bá wọn dábàá pé wọ́n fẹ́ yàwó méjì o. ẹ sọ fẹ́ lómi ọ̀rọ̀ pọ́lọ̀ ní ká fẹ́ méjì fẹ́ mẹ́ta kọ́ ẹ sọ fẹ́ lómi kó má dábàá pé wọ́n fẹ́ yàwó méjì. làákàyè rẹ̀ ò gbé àti fẹ́ méjì. torí pé làákàyè rẹ̀ ò gbé yàwó méjì láti kọ̀ǹtró wọn láti dàda ṣe yín pé yóò wá fẹ́ mẹ́ta. àwọn èèyàn ṣe jìdáàlà lọ. àwọn èèyàn fa ọ̀rọ̀ yìí mára wọn lọ́wọ́. lórí ọ̀rọ̀ ká fẹ́ yàwó méjì ká fẹ́ mẹ́ta àmọ́ yìí nífẹ̀ẹ́ pẹ́ ń bẹ̀. àwọn kan dúró sórí pé ọ̀kan ló dáa jù ìdí tó fi dáa jù. àwọn kan dúró sórí pé méjì ló dáa jù àwọn kan ní méjì ò tiẹ̀ dá rárá. wọ́n ní stéèdì tó fi fẹ́ méjì kọ́ fẹ́ mẹ́ta wọ́n ní mẹ́ta ló dáa. mi ní sọ gbogbo àwọn ekímọ̀ tó ń mú wá lórí ìkàǹtàn o. àwọn èèyàn wà nù. mi ní sọ àwọn ní sọ gbogbo ń tọ́ torí ẹ̀ ń sọ gbogbo ẹ̀ o. àwọn kan wá ní sórí ìkàǹkan nínú nǹkan táwọn èèyàn ń sọ yìí ló nídìí tí wọ́n torí ẹ̀ sọ o. àwọn tó ní mẹ́ta ló da àwọn ò sọ ní ti wíjì àti dì ní o. àwọn ò sọ ní ọ̀nà tẹ̀sìn. ó mọ̀ ṣe ó ṣe pé ìfẹ́ kọwọ́ bọ àwọn ìdí tí wọ́n mú wá torí àwọn yẹn dúró sórí àwòtáàdù. àwọn dúró sórí èèkàn. no àwòtáàdù mẹ́ta. wọ́n dúró sórí pé èèkàn mẹ́ta náà lọ ní òǹkà wọn. mi ìfẹ́ sọ àwọn ìdí tí wọ́n tó mú wá lórí ẹ̀ torí àwọn kan gbà báwọn lọ́ọ́ rí wí ipe mẹ́ta ló dáa. àmọ́ àwọn tí wọ́n wá lọ níbi wíjí àtòjẹ́ tẹ̀sí wọ́n nírọ́ wọ́n ní kó kúkú jẹ́ mẹ́rin. àwọn tó ń lọ ní láì tẹ̀sìn wọ́n ní rárá kó pé mẹ́rin bọ́lá ti sọ nínú Qur'an. wọ́n ní kó kúkú jẹ́ mẹ́rin ló dáa. àmọ́ àwọn tí wọ́n ní mẹ́ta nìyẹn àwọn náà rọ̀rọ̀ sọ o. àmọ́ àwọn ò fẹsẹ̀ rinlẹ̀ ní wíjí àti tẹ̀sìn. radiyallahu ta'ala ankum.
afáàjẹ kakó mẹ yakó mẹ. هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم. ọlọ́run ní aliyestewi bí man aliyestewi yá ni sáwọn méjèèjì dọ́gba pẹ̀lẹ́ ni tí ń ṣe gbogbo nǹkan bẹ̀lẹ̀ adìlẹ̀ torí a máa débi àyà yẹn gangan tọ́lọ̀ ti sọ̀rọ̀ adìlù yẹn adìlù tí ọlọ́run ọba ń sọ ní ààyè ti bí òun ni accuracy òun ni adìlù ti bí. Adìlù tọ́lọ̀ ń sọ ní ìgbà yìí òun náà ni kéèyàn máa ṣe nǹkan gẹ́gẹ́ bọ́lọ̀ ti fẹ́ ká ṣe òun ni ó máa ṣe déédéé bọ́lọ̀ ti fẹ́ ká ṣe. adìlù tó wà níbi ti àyà alákọ̀ọ́kọ́ ènìyàn kí accuracy lọ́lọ́run sọ ń bẹ̀ aliyestewi yan. هل يستوي هو ومن يأمر بالعدل. ó ní ẹni alákọ̀ọ́kọ́ yẹn aliyestewi yan ìjà méjì dọ́gba àmọ́ bó ṣe pé ẹni alákọ̀ọ́kọ́ yẹn ní ìfiwélẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run fi lọ ní aliyestewi ǹjẹ́ ẹni alákọ̀ọ́kọ́ yẹn uwa ẹni alákọ̀ọ́kọ́ yẹn aliyestewi ǹjẹ́ ó ṣe déédéé pẹ̀lú ẹni ẹlẹ́ẹ̀kejì يأمر بالعدل. pẹ̀lú ẹni tó ń ṣe gbogbo nǹkan tí ògbẹ́ ń bọ́ sójú ẹ̀ ìtòlú ìrìtò ìrù èrò ọlọ́run bá ń ṣe àmì sí gbogbo ohun tí ń ṣe ọlọ́run bá ń ṣe àmì sí ọ̀rọ̀ rẹ̀ ni. وهو على صراط مستقيم. lẹ́ni tó ṣe wípé ẹni tójú rẹ̀ fọ́ gan-an ó rí wípé irú ẹni yìí ní ń bẹ lórí ojú ọ̀nà mọ̀. إن الله يأمر بالعدل والإحسان. nọ́mbà wo ni jẹ́ káwọn èèyàn ó fọ́lù ẹ̀. Number 90. Surah An-Nahl, Quran 16 verse 90. nígbà ọlọ́run bá ti wá pàwọ́ òwe méjì mẹ́ta káàná ọlọ́run bá fẹ́ pátán ọlọ́run bá wà lámọ́lẹ̀ wípé Inna Allah dájúdájú èmi ọlọ́run bá ya'muru bil adli. ihun tó sọnù lórílẹ̀‐èdè nàìjíríà òun ni adilu Allahu Akbar. ihun tó sọnù ní gbogbo wìláyà kankan òun ni adilu Allahu Akbar. ihun tó sọnù ní gbogbo ayé òun ni adilu Allahu Akbar. inna Allaha. Inna Allah sọrí pé àyà tá a fẹ́ kà yìí òun ni àyà tí gbogbo ìmáàmù ò gbọdọ̀ má kà ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀. àyà táwọn bàbá fẹ́ tú yìí òun náà tó ṣe pé gbogbo ìmáàmù ò gbọdọ̀ má kà ní gbogbo ọjọ́ jímọ̀. gbogbo ìmáàmù bó bá ti di wútúbẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni wọ́n á kà. òun ni a fi rọ àwọn tí wọ́n mú ẹ̀sìn le koko fún àwọn èèyàn kán dákun kán dẹ́ díẹ̀díẹ̀. irú àyà yìí tó wá di pé òun ni gbogbo ìmáàmù fi ń gbẹ̀yìn wútúbà níjọ́ jímọ̀jímọ̀ kò sí bẹ́ẹ̀ lójú ayé ànábì. sallallahu alayhi wa ṣé sallam. wọ́n fi àyà yìí ṣe wútúbà lójú ayé ànábì. ẹ jẹ́ dì mú àbàbá jẹ́ àmọ̀ pé àyà yìí lójú ayé ànábì wa Muhammad kò sí ìkàtàwọn ìmáàmù máa ń kà lórí nínú kúrò. ẹ wàá máa ní kinní kan bídíà ni eléyìí bídíà ni tọ̀hún bídíà ni irú lílo àyà yìí níjọ́ jímọ̀jímọ̀ ọ̀n ṣe tún ní bídíà ni ọ̀n ṣe ní bídíà ni gbogbo ìmáàmù ni máa ń lò ọ̀n ṣe ní bídíà tó ní bá wọ́n ti máa lò. pè ní àdásílẹ̀ àdádálẹ̀. Umaru ò sì lò nígbà rẹ̀ Abubakar ò lò àyà yìí ńgbà rẹ̀ Umaru ò lò Usman ò lò Ali ò lò Allahu Akbar. lójú ayé ta ló wá bẹ̀rẹ̀ Radiyallahu ta'ala anhu. rán mi létí Umar bin Umaru Abdulaziz. ibn Abdulaziz Umaru ọmọ Abdulaziz ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lo àyà yìí ló wá fi di wí al-khalifatul khamis bẹ́ẹ̀ ni lil-Bani Umayya. bẹ́ẹ̀ má jà wọnú púpọ̀ mo fẹ́ ká máa lọ ká máa dúró ni. Radiyallahu ta'ala àní anhu. irú àyà yìí ń sìn wọn nígbà táwọn mẹ́rin tó ṣáájú rẹ̀ ò ti lò ó kọ́ ní hàn nígbà wọlé Allahu Akbar. because majority ló ń lò ó bẹ́ẹ̀ni majority tabara wọn tí wọn lò ó nínú Islam wọn àyà mélòó ni wọn. Allahu Akbar. ó sì bẹ̀rẹ̀ sí nílò àyà yìí lórí wípé odindi 60 years ni wọ́n fi ń gorí mímbàrí lọ́ọ́ fi ń ṣépè ní Sayyidina Ali ni. Allahu Akbar.
béèyàn bá ń ṣe dáadáa ní dáadáa tó dọ́dọ̀ lọ́wọ́n bá gbọ̀n báwọn èèyàn bá ń ṣépèlè jù bẹ́ẹ̀ lọ nǹkan rẹ̀ ó máa dá sí i. Allahu bẹ́ẹ̀ bá akbar. ṣe dáadáa ti dáadáa tó dọ́dọ̀ ọlọ́run tó wọlé sọ́dọ̀ ọlọ́run káwọn èèyàn máa wá ṣépè fúru ẹni bẹ́ẹ̀ wọ́n kàn ń dẹnu ara wọn láì mú béèyàn yìí. bá sì ń ṣe ìdàkejì náà bí wọ́n bá ń ṣàdúrà fún wọ́n kàn ń wéṣì ẹnu ara wọn ni Bí wọ́n bá sì ń àdúrà tí ò ṣàbúrú- lè kalẹ̀ ni bá wá ṣàdúrà fún wọn kàn ń dara wọn láàmú àdúrà tí ó lè dalẹ̀ ni. odindi 60 years ni wọ́n fi ń ṣépèlé Sayyidina Ali Allahu akbar. lórí mímbàrí kó tó wá dìgbà tí Umaru ọmọ Abdulaziz kó tó wá yí padà lórí mímbàrí gangan náà wípé Allahu akbar. ọ̀rọ̀ pọ̀ mbẹ́ òun ìfẹ́ Radiyallahu lọ gbogbo ṣe ta'ala. náà ń béèrè lọ́wọ́ bàbá òun wípé mi ìfẹ́ lọ gbobẹ̀ yẹn ó ṣàyípadà dé ó sì gba yíyí padà Allahu akbar. ó gba yíyí òun ló wá sọ lórí mímbàrí wípé ẹ ń fi gbogbo iye ọdún ṣépèlé ẹni yóò sì relẹ̀ orúkọ rẹ̀ ń ga sí ni ẹ sì dájú Allahu akbar. kẹgbẹ́nu dákẹ́ níbi èpè tẹ̀ ń ṣe fún òun ló wá yí ìgbẹ̀yìn kútúbà padà tí ò fi sí ààyè ibi tí wọ́n ti torí wọ́n ànáùsì ni ipe gbogbo ẹni tó bá ti ń gorí mímbàrí tó bá ti ń dórí kútúbà ẹlẹ́ẹ̀kejì kó máa fi ṣépèlé Sayyidina Ali La ilaha illallah. wọ́n sì ṣe bẹ́ẹ̀ fún ìmọ̀ye ọdún òun ló wá yí padà àyà yìí la wá kí ó débẹ̀ lónìí Inna Allah dájúdájú ọlọ́run ọba ya'muru bil adli. ọlọ́run ọba pàṣẹ ṣíṣe nǹkan mẹ́ta ó sì kọ nǹkan mẹ́ta ọlọ́run ní tí nǹkan mẹ́ta yẹn ò bá ti kúrò ní ayé ní mímúṣẹ ayé ò lè bàjẹ́ àmọ́ nǹkan mẹ́ta tóun ní kẹ́yìn ẹ̀dẹ́ ènìyàn ó mọ̀ ṣe bẹ́ẹ̀ bá ti ń ṣe láàrin ara yín ayé ò lè rojú Allahu ó akbar. jẹ́ mẹ́fà. àwọn bàbá jẹ́ àmọ́ pé nínú àyà yìí ọlọ́run pàṣẹ nǹkan mẹ́ta ó sì sọ fún wa pé ká sá fún nǹkan mẹ́ta àbá jẹ́ àmọ́ pé nǹkan mẹ́ta ló ń pàṣẹ rẹ̀ yìí gbogbo bí tó bá ti ń ṣe láyé ọ̀rọ̀ wọn ò máa bá a mú nǹkan mẹ́ta tó lọ́hún kọ́ gbogbo bí tó bá ti ń ṣe wàhálà wọn máa ṣẹlẹ̀ níbẹ̀. nǹkan mẹ́ta tọ́lọ́run bá wá pàṣẹ yìí òun náà ni Inna Allah ya'muru bil adli. òun náà la fi ṣe independent tá à ń ṣe o Independence Day tí à ń ṣe òun ni òun là á fi ṣe gbogbo òlú tó bá ti fi nǹkan mẹ́ta yẹn lẹ̀ kó lè dì í mú padà gbogbo olórí ilé tó bá fi nǹkan mẹ́ta yẹn lẹ̀ kó lè dì í mú gbogbo aṣáájú tó bá fi nǹkan mẹ́ta yẹn lẹ̀ kó lè dì í mú Allahu akbar. bó ṣe rí ní inna Allah Inna Allah ya'muru bil adli. ọlọ́run ni èmi ọlọ́run ọba mo pàṣẹ ìmọ̀ṣe déédéé láàrin ara yín Allahu akbar. déédéé láàrin ọmọ sí bàbá láàrin bàbá sọ́mọ déédéé láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ déédéé láàrin ojúlùmọ̀ déédéé láàrin ìlú Allah. déédéé láàrin ẹbí Allah. déédéé nínú ìjọ Allah. inú ìjọ tó o bá wà jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó ní déédéé ni ọ́ inú ìjọ tó bá wà jẹ́ káwọn èèyàn mọ̀ pé ní déédéé ni ọ́. inna Allah Inna Allah dájúdájú ọlọ́run ọba ya'muru bil adli. ó náà òun pàṣẹ ìmọ̀ṣe déédéé òun sì bẹ̀rẹ̀ ṣíṣe déédéé látọ̀dọ̀ tòun ó lé lọ́lọ́wọ́n bó ṣe déédéé ibi ọlọ́wọ́n bá rọ̀jò sí ọlọ́wọ́n bá mọ̀ pé àwọn ẹ̀dá kan ń bẹ tó nídìí òjò ń bẹ ní. Allahu akbar. ibi ọlọ́wọ́n bá kọ̀ tí ó rọ̀jò sí ọlọ́wọ́n bá ló mọ́ Allah. ọ̀nà ọlọ́wọ́n bá òróró làákàyè àwọn kan wá rò lọ síbi pé ọlọ́wọ́n bá òróró Allahu akbar. ló sì fọ́ ẹnìkan lójú Allah. ló di ẹnìkan létí Allah. ó sì ní kò òróró bí làákàyè rẹ bá ti ro irú yìí tètè ya mọ́tẹ̀sùbá kò ṣe istighfaru kò ṣe astaghfirullah. gbogbo ẹni tí làákàyè rẹ̀ bá ń rò rẹ̀ wal hayyul kó qayyum. mú tẹ̀síbá rẹ̀ kó máa tọrọ àforíjì. nípa wípé ìyí tí wọ́n ń wò pé Ọlọ́run bá ti bẹ̀rù òrò yìí nínú àdáàlà Ọlọ́run ọba ní. èyí tí wọ́n rò pé Ọlọ́run ti bẹ̀rẹ̀